ìwé ìfihàn orí keje ẹsẹ̀ ìkíní. Lẹ́yìn èyí ni mo rí áńgẹ́lì mẹ́rin dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Wọ́n di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú kí ó má ṣe fẹ́ sórí ilẹ̀ tàbí sórí òkun tàbí sára igi kígi. Ẹsẹ̀ ìkejì, mo sì rí áńgẹ́lì mìíràn tí ó ń ti ìhà ìlà oòrùn gòkè wá, tí ó ń ti èdìdì Ọlọ́run alààyè lọ́wọ́. Ó sì kígbe ní ohùn rara sí àwọn áńgẹ́lì mẹ́rin náà tí a fi fún láti pa ayé àti òkun lára. Ẹsẹ̀ ìkẹta wípé ẹ má ṣe pa ayé tàbí òkun tàbí igi lára títí àwa ó fi èdìdì sàmì sí àwọn ìránṣẹ́ Ọlọ́run wa ní iwájú wọn. Ẹsẹ̀ ìkẹrin, mo sì gbọ́ iye àwọn ẹni tí a fi èdìdì sàmì sí. Àwọn tí a sàmì sí jẹ́ 7,200 láti inú gbogbo ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì wá. Ẹsẹ̀ ìkarùn-ún, láti inú ẹ̀yà Júdà a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Ríúbẹ́nì a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Gáàdì a fi èdìdì sàmì sí 6,000. Ẹsẹ̀ ìkẹfà, láti inú ẹ̀yà Áṣérì a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Nẹftálímù a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Mánásè a fi èdìdì sàmì sí 6,000. Ẹsẹ̀ ìkeje, láti inú ẹ̀yà Síméónì a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Léfì a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Ísákárì a fi èdìdì sàmì sí 6,000. Ẹsẹ̀ ìkẹjọ, láti inú ẹ̀yà Sebulónì a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Jósẹ́fù a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Bẹ́ńjámínì a fi èdìdì sàmì sí 6,000. Ẹsẹ̀ ìkẹsàn-án, lẹ́yìn náà mo rí i sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti látinú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n ní aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn. Ẹsẹ̀ ìkẹwàá, wọ́n sì ń kígbe ní ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Ẹsẹ̀ ìkọkànlá, gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run. Ẹsẹ̀ ìkejìlá wípé àmín, ìbùkún àti ògo àti ọpọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmín. Ẹsẹ̀ ìkẹtàlá, ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun nì? Níbo ni wọ́n sì ti wá? Ẹsẹ̀ ìkẹrìnlá, mo sì wí fún wọn pé Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá, wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn ní ọ̀sán àti ní òru nínú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíji bò wọ́n. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni ooru kì yóò pa wọ́n mọ́ tàbí oorukóoru.
ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìyè. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. Giscom TV nífẹ̀ẹ́ láti wò ó.